Oríire ńlá rèé o, pásítọ̀ Agbala Gabriel tún ṣe tuntun o. Ǹjẹ́ mọ̀ pé arákùnrin tẹ̀ ń wò lójú fọ́nrán yìí phone charger ló ń tà nínú traffic. Àmọ́ báyìí ó ti di onílé nípasẹ̀ pásítọ̀ Agbala Gabriel tó fi jẹ́ pé ẹni Ọlọ́run bá ṣàánú fún náà nìkan ló ràánú gbà o. Ká wá ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan, Ọlọ́run ló ń gbéyàn ga. Ẹ wo ilé tuntun tárákùnrin yìí kọ́ nípasẹ̀ pásítọ̀ Agbala Gabriel. Ẹlòmíì tó ń ṣiṣẹ́ ọ́fíìsì gan lójoojúmọ́ tó ń gba owó rẹpẹtẹ bẹ́ẹ̀ ni kò tí ì rílé kọ́ o. Àmọ́ Ọlọ́run ti bárákùnrin yìí ṣe, ó pàdé pásítọ̀ aláàánú Agbala Gabriel ó sì rí tiẹ̀ ṣe. Ọjọ́ kan lèèyàn máa ń bá láàánú pàdé, ọjọ́ mélòó gbàgbé lọ́jọ́ tí Muyideen tó pàdé Agbala Gabriel. Màá mú fọ́nrán ibi tó ti ń ṣọpẹ́ tó ń sọ pé òun ò mọ̀ pé òun lè rílé kọ́ láyé òun. Ọ̀pọ̀ èèyàn tó tiẹ̀ jẹ́ actors, actresses, entertainers àti àwọn ọ̀pọ̀ èèyàn míì náà ti ráàánú gbà o ni Agbala Gabriel ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún, tó ti di ẹni tó kọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti rò pé gbogbo years táwọn ti fi ṣiṣẹ́ àwọn ò lè rí nǹkan kan rì mọ́lẹ̀. Àmọ́ Ọlọ́run lo Agbala Gabriel láti bá wọn kọ́lé, láti bá wọn ra mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kò wá tán síbẹ̀ o. Arákùnrin Muyideen tẹ́ ń wò yìí, nítorí tẹ́ bá rí níbi tí ó ti ń ta phone charger nǹkan yìí, ẹni tó bá rí àròpórí ò pé ni. Bẹ́ẹ̀ ni, nítorí pé kódà gan wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò ń ṣe pé bóyá ara yín ò yá àbí nǹkan kan. Ó ní kò sí nǹkan kan tó ṣòun. Ǹjẹ́ mọ̀ pé arákùnrin yìí ó ti ní àfẹ́sọ́nà. Ṣé rí báyìí? Ó ti láfẹ́sọ́nà. Ẹ̀yin náà rí nínú fọ́nrán tí máa mú wá fún yín. Mò ń bọ̀. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Àkọ́kọ́ tí arákùnrin Muyideen máa bá pásítọ̀ Agbala Gabriel pàdé rèé o. Ẹ gbọ́ conversation wọn lọ́jọ́ náà. Condition mi tí mo fi ń ta tí mo ń ta yìí. Ẹ ṣe ìyá àti bàbá mi ṣe ń gbọ́ mi báyìí. Wọ́n divorce ara wọn. Ìyá mi divorce bàbá mi. Kò ń ṣe fọ́ọ̀tì bàbá mi. Ìyá mi ló kọ bàbá mi sí. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà báyìí ló wà lójú títì tó jẹ́ pé broken home ni ó cause problem wọn. The same thing náà ló apply sárákùnrin. Ẹ̀rí bó ṣe dà kó tó di pé ó di onílé bó ṣe rí gangan rèé nígbà tí wọ́n kọ́kọ́ pàdé Agbala Gabriel. Brain 100% brain 100% sense. Bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ mo lè ta yín níbi tí ọpọlọ mi pé dé. Bọ́ nígbà tá a ti bára wá rú kọ̀ndíṣẹ̀ tá a wà yìí kí wàá la wá fẹ́ ṣe àṣà lè jalè. Àkíyèsí kan tí mo wá ṣe nípa arákùnrin Muyideen ni pé ó láti jẹ́ ènìyàn tí ò máyé le bẹ́ẹ̀ ni tó sì lọ́kàn tó dáa. Ẹ̀yin náà ẹ gbọ́ ohun tó sọ nípa ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ àti bó ṣe dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tí wọ́n contribute sí ilé tó kọ́ àti pásítọ̀ Agbala Gabriel. Kí ló pé? Báwo ló ṣe rí lè rẹ̀ yìí? Bàbá mi ọkọ̀ létè jáde láyé. Mi gbọ́. Àṣé mi ọmọ ọkọ̀ lé. Oní bàbá ò ṣe kí ni? Bàbá mi ọkọ̀ lé tó fi jáde láyé. Bàbá ò kọ́lé. Dúró báyìí. Bàbá ò kọ́lé. Bàbá mi ọkọ̀ létè kú. Tó fi kú. Àbẹ́ẹ̀ rí sí Ọlọ́run báyìí. Muyideen báwo ló ṣe rí ayé ẹ̀ báyìí? Báwo lẹ ṣe ń feel báyìí? Ayé mi ti dọ̀tún. Bẹ́ẹ̀ ni o, ayé arákùnrin yìí ti dọ̀tún báyìí o. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́ róore báyìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lójoojúmọ́ ṣùgbọ́n tí wọ́n lákòjọ. Oore ńlá ló jẹ́ fún un. Bẹ́ẹ̀ ni ẹ rí pé bí àlá ló ṣe rí lójú. Àmọ́ òun náà ó jẹ́ èèyàn kan tó máa ní personality tó wà òkè tó jẹ́ kó máa jẹ́ èèyàn kan táwọn èèyàn máa fẹ́ fẹ́ràn. Bẹ́ẹ̀ ni tí ò bá ń ṣe ogun broken home tó kọ́kọ́ kó sí inú tráfíkì tó wà tẹ́lẹ̀. Tẹ́ẹ̀dẹ̀ ń wọ̀sùn tẹ́ẹ̀dẹ̀ ń ṣe mí láàánú. Èmi àtẹlòmíì àfojú kanra rí báyìí. Àwọn tó ràn lọ́wọ́ orí wọn rí. Àjọ sọ̀rọ̀ síra wa àròjú ara wa báyìí rí. Ẹ sì ràn mí lọ́wọ́ ẹ sì ṣàánú mi. Ọlọ́run ó jẹ ẹ̀gùn lẹ́mìí o.
nǹkan wà ní sẹ̀mí yín ẹ wà ní mọ̀nira láyé yín títí tẹ́ ẹ fi lo gbogbo ọjọ́ ogbó yín àìsàn kò gbóògùn kò ní kọlù yín ẹ ní rí dààmú láyé yín. Ògo ni fún Jésù lókè ọ̀run nọ́mbà owó tó ògo ni fún Kristi lókè ọ̀run fún iṣẹ́ tó ń lọ láyé Muyideen. Ó ti dẹni ọ̀tun gbogbo ìgbà tí mo wà ní Jordan ta travel out inú kí ló wà inú kí ló wà. Wow wow how are you Auntie Ìbùkún Olúwa dìde God bless you you are blessed ẹ pẹ̀lẹ́ this is oya gbójú káwọn èèyàn ló jẹ dáadáa. ìyàwó Muyideen náà lẹ́ ń wò yìí o ṣe é rí i pé ìsẹ́ni tí Ọlọ́run ò lè ṣàánú fún ẹ̀dá ló lè mọ̀ pé irú arábìnrin tó tiẹ̀ tún kàwé ẹ̀ ṣàgbọ́ tó ń sọ ìbò ló fẹ́ irú Muyideen náà òun náà kò ń ṣe pé bóyá kò tiẹ̀ lọ skul rárá àmọ́ kí là ń sọ ní pé Ọlọ́run ló ń gbé ní ìgà Ọlọ́run ló ń ṣàánú ẹ̀ ní. Ìbùkún Olúwa dáadáa wow that's great. Àdúgbò wo lẹ ti wá? Súnmọ́ Muyideen díẹ̀ wo àǹtí Ìbùkún Muyideen kì í ṣẹni kọ̀rọ̀ ẹni gbangba ni èrò dẹ̀ pọ̀ gan lórí ẹ̀ à sọ pé obìnrin o à sọ pé èrò pọ̀ lórí ẹ̀ olóbi jẹun lélẹ̀ tó ń ṣẹlẹ̀ ṣe ń ṣẹlẹ̀ wo ayé ló fẹ́ fẹ́ o gbogbo ayé pátá ló fẹ́ fẹ́ sórúkọ rẹ kí àwọn èèyàn báwo ló ṣe jẹ́ báwo ló ṣe rí Muyideen sí ó yá ìṣẹ́jú kan ló ní o. Ẹ kúrọ̀lẹ́ sá máa ní ilé lóko lẹ́yìn òde orúkọ mi ni Ìbùkún Olúwa dàda tó máa sọ pé a máa mọ́ra but béèyàn ṣe rò kọ́ lọ́lọ́run ṣe rò. Ó sọ̀rọ̀ òkè o. Béèyàn ṣe rò kọ́ lọ́lọ́run ṣe rò mo dúpẹ́ pé Ọlọ́run ṣe tèmi fún mi. Ọlọ́run ṣe ti tèmi fún mi. arábìnrin jẹ́ tó ní sùúrù díẹ̀ àbádẹ́sẹ̀ ń wò yìí ó ṣeé ṣe kó wọn àti Muyideen kan gbádùn ara wọn dáadáa. Báwo ló ṣe rí Muyideen sí ṣé kì í ṣe. Wọ́n jẹ́ nìkan tó nífẹ̀ẹ́. Ó jẹ́ nìkan tó nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni tó dẹ̀ pa kóyàn múra. Bọ̀ láwọn aspect kan wọ́n máa ń burú díẹ̀. Wọ́n máa ń burú díẹ̀. Bẹ́ẹ̀ni mo ti bá sọ pé ó ti tó ẹ máa jà ẹ máa pariwo wọ́n dẹ̀ máa ń gbọ́. Mi gbọ́ sọ̀rọ̀ pé. Ti máa sọ pé kán máa jà pé ó ti tó pé kán máa pariwo and he used to take to correction. Wow Muyideen ṣó nífẹ̀ẹ́ àǹtí. Mo nífẹ̀ẹ́ wọn. Kí ni ká máa expect látọ̀dọ̀ yín méjèèjì báyìí láìpẹ́ kí ni ká máa expect. Introduction. Sọ̀rọ̀ òkè. Our wedding introduction. Our wedding introduction. oríire láre o fún Muyideen ọ̀pọ̀ èèyàn ló ti ṣàdúrà fún pásítọ̀ Agbala Gabriel fún ọ̀pọ̀ iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láyé àwọn èèyàn. Àdúrà wa ni pé kí iṣẹ́ rere wọn yìí kó má dìbì mọ́ wọn lọ́wọ́ o kí gbogbo ẹ̀ má yí bírí kó má dàbí ẹni pé ẹni tó ti ń ṣe rere látọjọ́ ọjọ́ yìí nǹkan kan dẹ̀ dìde tí ó dàbí ẹni pé ó da gbogbo ẹ̀ nù. Kí lè ròyìn nípa oríire tárákùnrin yìí bá pàdé gbogbo èèyàn ló ń gbàdúrà irú nǹkan báyìí. Kí lè ròyìn ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching Digi Naija.